àlọ́jọ́ tí mo ti respect arákùnrin tó bọ́ sọ sílẹ̀ àwọn àtọlọ́pàá Yorùbá nation tí ìwáyé ó tẹ̀lé ọlọ́pàá àwọn jọ lọ lé àwọn Fúlàní nínú igbó yóò bá ìyá gbogbo ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. bàbá mi ìyá mi lé ẹ má jà fi ojú olórí egungi tá a bá sọ̀rọ̀ owó Elédùmarè ti farakùnrin lówó kò sí tọ́lọ́run ṣe fún èèyàn tí Ọlọ́run bá tí ì ṣe fún káwárí èèyàn tó wá jáde irú ẹ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn lání kọ́ lọ bá ń lé tí ẹni yẹn bá omijé ló gbé dé ọ̀dọ̀ Iba Gani Adams. tá a bá sọ̀rọ̀ délẹ̀ tó bá jẹ́ pé kí n dárúkọ arábìnrin máa dárúkọ ẹ̀ tó bá jẹ́ pé kí n gbé arábìnrin wá sórí ètò máa gbé wá tí Iba Gani Adams bá lè yọjú tó bá lè sọ pé tí mò ń sọ yìí ò rí bẹ́ẹ̀ wọ́n jáde wọ́n sọ bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá máa sọ̀rọ̀ yẹn á jọ ṣe fídíò báyìí kán bu èpẹ̀ kán bu sómi torí mi ò ní bá wọn bú kankan jù yẹn lọ èpẹ̀ kán bu èpẹ̀ bá ń pè ní iyẹ̀pẹ̀ kán bu sómi kán sì bá mi wá ògùn ká yóò sì mọlẹ̀ kán bá mi fọ̀ kán dà sí fún wọn kán gbé mu kán ní kò rí bẹ́ẹ̀ èmi náà ṣe bẹ́ẹ̀ ní tí mo wà bí. ẹ má jẹ́ ká fi ibi sú èèyàn tí èèyàn bá ṣoore fún wa yóò bá ẹni tó bá ṣoore fún wa ẹ má jẹ́ àfojú ẹ̀gúngi. bàbá wa Abíọ́lá tẹ̀ ń pọ́nlé tẹ̀ ń ṣe June 12 Abíọ́lá ṣe nǹkan dáadáa fún wa nílẹ̀ Yorùbá. Abíọ́lá wá jíjẹ àti mímu ẹbí tiẹ̀ ní gbogbo ẹnu mo lè fi sọ pẹ̀lú làǹkàyè orí mi. Abíọ́lá ló pa Adélékì wà Abíọ́lá ló pa bàbá wa Ṣìfọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nípa wípé ìmú tara ẹni nìkan láwọn tó yẹ kó ti gbà wálẹ̀ ti pẹ́. So tí n tó bá mú yín tẹ̀ ṣe June 12 fúnra Abíọ́lá yẹn pẹ̀lú àwọn ìwà tí bàbá ti wù fún wa kó tó lọ. káwa wo ẹni tí kò gbé àpótí ìbò kò lóun fẹ́ lọ ṣe gómìnà chairman local government tó kéré jù kò lóun fẹ́ lọ ṣe ó wá jáde àlọ́jọ́ tí mo ti respect arákùnrin tó bọ́ sọ sílẹ̀ àwọn àtọlọ́pàá Yorùbá nation tí ìwáyé ó tẹ̀lé ọlọ́pàá àwọn jọ lọ lé àwọn Fúlàní nínú igbó yóò bá ìyá gbogbo ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. ẹ ń pera ayé lákọ ni àwọn tẹ̀ ń wí yìí lágbègbè wọn ń pààyàn bẹ́ẹ̀ wọn ò rí nǹkan kan ṣe sí. in tó wá mú ìjà wá láàrin èmi àti Iba Gani Adams kò sọ̀rọ̀ tẹ́ sọ tí mi ò gbọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ tèmi ẹ mọ̀ pé tèmi bá ṣe ṣó máa ń sẹ̀dẹ̀ sórí WhatsApp yín ni kò sí tẹ́ sọ lẹ́yìn tèmi ò gbọ́ ṣùgbọ́n àwọn bàbá wa ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n kì í ṣe gbogbo ìsìn láfi òun ni mo fi máa ṣe ń gbà míì ṣùgbọ́n tó bá tó àkókò téèyàn máa sọ̀rọ̀ yẹn á sọ first note yìí tí mo play síta ṣé kì í ṣe ẹ̀yin lẹ sọ̀rọ̀ ni nígbà tẹ́ fẹ́ nú àbùkù tẹ́ ta fún ọmọ ọlọ́mọ ẹni Sunday tẹ́ ń tẹ́lé yẹn ń bá dé wà mítìn ni Sunday tẹ́ ń tẹ́lé yẹn ọ̀ṣẹ́ kò máa ń ṣọmọ gidi Sunday máa ń ṣọmọ gidi ẹ̀yà sásìn ló ń ṣe fáwọn olóṣèlú ẹ gbàgbé àní tẹ́ ẹ̀ bá sọ bẹ́ẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ sómi fún yín kọ́ fọláká yóò sì malẹ̀ kó gbé fún yín kẹmú ìmáàmù tì níbí. bàbá ẹ mẹ́ta máa tọ́ra wa ẹ fẹ́ ló ba olóyè Sunday Igboho jẹ́ débi pé Sunday lọ́rọ́ lọ pa Bọ́lá Ìgè. tẹ́ ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ Iba Gani Adams tó bá jẹ́ pé ẹ̀ sọ bẹ́ẹ̀ nínú ra àràbù fún yín gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọ́n ṣèdájọ́ fún mi ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọ́n ṣèdájọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí fún yín. ẹ yé ba arákùnrin yìí jẹ́ wèrè tó jáde yìí sì tó ní kò sẹ́ni tí ò lè gba ẹ bá mi bí léèrè pé irọ́ ẹ wo ni Sunday Igboho ti gbá rí Tajudeen olóhùn akọgun ó kàn kankan irọ́ ẹ wo ni Sunday Igboho ti lù ní jìbìtì tó bá lè mẹ́nìkan síta ó sọ pé lágbájá bàbá báyọ̀ tó sọ pé bàbá wèrè nìyí bàbá Tinubu ẹ má fọ fún ẹ má jẹ́ kó gbé yín mọ́ra o ẹ má jẹ́ wọlé sí yín lára o bólóyè yìí ṣe wà yẹn pẹ̀lú àkáǹtì ẹ̀tàn fíìsì pa èmi tún sọ mò ń tún sọ ábọ̀ ẹ ẹ̀yin kí ní rádaràdà yìí egbìnrin ọ̀tẹ̀ tó bá sọ pé wọ́n dìbò fúnlẹ̀ Yorùbá sẹ́yìn tẹ́ ẹ jẹ́ Yorùbá ẹ gbọ́dọ̀ máa lo aràn inú yín láti tó bá sọ pé kó lọ kú sínú igbó ìyá mi ní tó bá ní okú sínú igbó wá ewé kó tẹ sílẹ̀ kó yàgbẹ́ sí kó jù sínú igbó pé èmi ò ní kú sínú igbó ẹ gbọ́dọ̀ máa pe àrò àti ọ̀dọ̀ fi inú yín láti máa ṣiṣẹ́ ni òbọ̀ta òṣèlú báṣabáṣá oníwà akọgun lẹ́lẹ́kejì ẹ̀wẹ̀ alákùnrin kan olóhùn lọ́yà ṣùgbọ́n mọ̀ ìṣáájà bèèlè ló ṣe nítorí pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ lẹ́kan ló wà l'Amẹ́ríkà aṣọ kan ló wọ̀ kiri bíi tàparò ìyẹn tó jáde ó ń sọ̀rọ̀ sí bàbá Bánjí Akíntóyè lẹ́kan kìtẹ̀lẹ̀ lórúkọ ẹ̀ náà jẹ́ kí n wò sórúkọ ẹ̀ wà níbí kò sí orúkọ ẹ̀ kò sí fún nínú ẹ̀ bí lẹ́kan lórúkọ ẹ̀ ṣáájà bèèlè ló ń ṣe torí tí wọ́n bá jẹ́ lọ́yà gidi ó ní sáwà lóyìnbó ìwọ lanu ò ń sọ̀rọ̀ sí bàbá Akíntóyè wo ọjọ́ orí bàbá yẹn lótìtọ́ kò sẹ́ni tí ò ní pásítì
bóyá bàbá ṣe kankan tẹ́lẹ̀ ní òde ẹ̀fẹ́ mọ̀ ṣùgbọ́n tí bàbá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun lèmi lọ́wọ́ sí. èmi ti lọ bá bàbá lé, mo dénú ilé wọn, mo bá wọn sọ̀rọ̀, bàbá bá mi sọ̀rọ̀, orí mi wú. kì í ṣe gbogbo ọ̀rọ̀ là á sọ síta. àwọn bàbá yìí pẹ̀lú ọjọ́ orí wọn tí wọ́n ètò fi ara wọn sílẹ̀ wípé tẹ́lẹ̀ àwọn bá bọ́ sí kinní àwọn òpọ̀, ẹ já kí wọn káyìn wọn, kì í ṣe pé ká máa tẹnu àbùkù bá wọn. tẹ́yìn bá jẹ́ ọ̀mọ̀wé lóòótọ́ pé ẹ kàwé, kì í ṣe gbogbo ẹ tó kàwé ni ò kì í ṣe lítírèètì. tẹ́yìn bá kàwé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ kàwé tó ọpọlọ yín pé tí orú àwọn bàbá yìí ló yẹ kẹ́ ẹ máa tẹnu àbùkù fún. oní bàbá ó lọ jẹ president kinní kan, ok torí pé mo ti ṣe Yorùbá nation, ẹbí mi tí ò bá ti ṣe Yorùbá nation mi ò gbọdọ̀ bá sọ̀rọ̀ mọ́, níbi tí làǹkà yìí tó kúrú dé nìyẹn. mo ń ṣe Yorùbá nation, family mi tí ò bá ti ṣe Yorùbá nation sí mi ò gbọdọ̀ kí mọ́, àbí kì í ṣe bẹ́ẹ̀. ní tẹ́ ẹ̀ ṣe nú ẹ̀sìn tá à ń sọ fún yín pé kò dáa, òun lẹ tó ń gbé wọ ìta tó ń gbé dání. fún ẹni tó bá ní làǹkà yìí ó gbọdọ̀ jẹ́ ọ̀tá ẹnikẹ́ni tó bá fẹ́ kí nǹkan dáa, nítorí ìwà ẹ nígbà tó bá tẹnu mọ́ nǹkan yẹn ó ṣeé ṣe tí ò fi ti ṣiṣẹ́lẹ̀ kó rí sí nǹkan tó ń sọ létà pé ó dà pé yín tó ọkùnrin sọ ó dà pé pọ́ǹtì dẹ̀ wà náà rẹ o, ọ̀rọ̀ tó ọmọkùnrin dẹ̀ sọ nǹkan wà náà ẹ o, but tó bá ti mú lọ́ta tó ti lè dànù báwo ló yẹ fẹ́ súnmọ́ ẹ náà. àkíyèsí yẹn ló pè wá sí nígbà táwọn akọ́kọ́ ń bá gbogbo èèyàn jà nítorí pé wọn ò yà sí nǹkan tá à ń ṣe, ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n pè wá, wọ́n jẹ́ ká mọ̀ pé a kò yẹ kí nǹkan yẹn lọ bẹ́ẹ̀. system tẹ máa fi bá wọn jà ẹ máa fà wọn mọ́ra ni, kò ní ìdípẹ́ ìṣọ̀tà wọn. nílùú tí mo wà ń bíbà yẹn gbogbo àwọn tó yẹ pé mo ti rìn súnmọ́ bí ta jọ ṣe rí gbogbo wọn àná ṣòṣèlú, so tẹ bá ti rí mi pẹ̀lú wọn sìn mo ti dolóṣèlú nìyẹn. wọ́n ṣe ẹgbẹ́ Yorùbá bí tí ń bá lọ bẹ̀ ètò pọ̀ jù nú wọn náà ṣòṣèlú, so tí ń bá lọ sínú ẹgbẹ́ Yorùbá bíbà yìí sìn mo ti dolóṣèlú nìyẹn. kí ló dé tẹ̀ ṣe làákàyè ìwọlé kan ẹ̀sìn kẹsàn kó kàwé ọpọlọ wà lórí àbí òun ṣe ẹnu ṣọtì sí bàbá bá jẹ́ Akíntóyè, o ò rí pé kò sí làákàyè fún ẹ. kò yẹ kí n rí ẹ sí nítorí pé mo ṣe rójúmọ̀ bó wà jù mí lọ, ṣùgbọ́n o ò wùwà tó lọ́pọlọ lórí, o ò wùwà tó ẹ pé lọ́jọ́ lórí, o ò dẹ̀ wùwà tó kàwé ń bá wà òkà bọ̀ ẹni tẹ wákà kí ló dé tẹ̀ ṣe làákàyè, kí ló dé òsọpọlọ lórí yín, sọ́kọ́pọlọ yín lọ lè ó sọ̀rọ̀ sí bàbá ó lọ ṣe president kinní kan ó wà nínú ẹgbẹ́ kinní kan àwọn èèyàn ọ̀dẹ̀fẹ́ Yorùbá nation, tó bá wọ bẹ̀ tó lo ọgbọ́n eléyìí tí ò yé wọn tó sọ lójú wọn tọ́jọ́ jókòó tọ́jọ́ sọ̀rọ̀ tó wá wò pé lóòótọ́ mà ní tí ẹni yìí máa sọ ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan yìí ẹ jẹ́ ká gbé kinní yẹ̀ wò. kì í ṣe gbogbo nǹkan ló jẹ́ pé ìjà àbí agídí la fẹ́ fi tún ṣe. a lè yanra wa lọ́tà nítorí pé a ti jẹ́ olóṣèlú, a lè yanra wa ní òdì. ẹjọ́ má bínú ẹ̀yin èèyàn mi, hello ẹjọ́ yes sir ẹjọ́ jẹ́ pé yín padà mo wà lórí program kan yeah. ṣé ìgbọ́dọ̀ mi bàbá ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ń tá a bá ṣe nǹkan kò mí pé ń tá a ṣe yẹn a gbọ́dọ̀ dọ̀tà everybody. ẹ wo lóye Sunday Igboho ọmọdé ẹmọ bó ṣe wálé wá ṣe tùkú ìyá ẹ wo gbogbo àwọn ọba everybody wọ́n tọ̀nà wọ́n dìde ẹwà àwọn ọba tó wá ẹwà àwọn èèyàn tó wá ẹnìkan nínú àwọn tí mo rí ń bẹ̀ yẹn ẹni tó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ń tà ń sọ fún yín nìyẹn o, ẹni tí sọ̀rọ̀ só lóye Sunday Igboho látà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ sí ó bu ó ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n nínú fídíò yẹn mo rí pé nìyẹn wá orí olóyè ó dì mọ́ inú ẹ̀ dùn, mo rí ìwé tó fi ń ṣe mo rí pé kì í ṣe pé ẹni ní bad man sẹ́ni inú ẹ̀ dùn ó fò mọ́ ẹ imagine bó yẹ kí ilé ayé ṣe rí nìyẹn. pábá rí ẹ kí ló wá fa ilé olóyè Sunday Igboho ọmọdé ẹmọ tí wọ́n láwọn fẹ́ dẹ́mi ẹ̀ légbodò. òun ni wípé a máa fẹ́ ṣe rálì lẹ́kọ̀ọ́ rálì Èkó òun ló mú wàhálà wá nígbà tó ń rí tó ṣẹlẹ̀ lẹ́kìtì, òun ló ṣe ìjọba Buhari gbà náà wípé nǹkan yóò gbọdọ̀ ṣẹlẹ̀. òun ló ṣe ìjọba Buhari lọ́jọ́ náà pé wọ́n gbọdọ̀ ṣe rálì lẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kí rálì Èkó ṣẹlẹ̀. wọ́n rán bàbá wa Ọ̀jájá sí olóyè Sunday Igboho ọmọdé yẹmọ pé rálì tó ń ṣe kó stop ẹ̀. wọ́n rán ọba àná Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tàná wọ́n rán sí olóyè Sunday Igboho pé nǹkan yìí kó stop ẹ̀ ẹ má ṣe rálì yìí mọ́, nítorí pé wọ́n rí bí movement yẹn ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ náà ti jí tó mọ̀ pé ń ta gbé dání tó dání, ṣùgbọ́n in tó bá máa ṣe ni ò ní gbọ́. nítorí rálì Èkó má ṣe fẹ́ pa olóyè Èkó ṣe nǹkan kan ẹni kan mú ẹ̀sùn ẹ̀ wá in tó lóyè ṣe pàtó téèyàn bá sọ pé òkè o Yorùbá ní mímí ṣe Yorùbá mọ́ mi rò bí ìyẹn ò ṣe wàhálà. olóyè Sunday Igboho jáde kó lóun fẹ́ gbàjọba lọ́wọ́ Buhari táàbà sọ pé ó ń da àlàáfíà ìlú kò kó bọ́n jáde sọ́wọ́ èèyàn bí Buhari ṣe kó bọ́n fún àwọn ọmọ tiẹ̀ kó máa pààyàn kiri. ó dá kí ni nǹkan tó ṣe pàtó tó fi jẹ́ pé pípa ló kàn.
tẹ́yìn ọmọ àlè Yorùbá kan tẹ̀sí wò pé the next thing ni pé ó yẹ kẹ́ máa sọ̀rọ̀ sárákùnrin Gani Adams bá Sunday Igboho jẹ́ débi pé ó sọ mú ní first note yẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ máa tó play ẹ̀ fáwọn èèyàn. Mo sọ fún Gani Adams last time pé tí n bá gbọ́ tó bá tún ó rán bọ̀bọ̀ kan jáde fún mi ìyẹn mo fi fún wọn ni pé tí n bá gbọ́ tó bá tún rán anybody jáde máa play first note yẹn full wàláì tàláì tí n bá play ẹ̀ full ó dá mi lójú pé kò ní ìkọ̀kọ̀ mọ́lẹ̀ Yorùbá tó máa jáde láyé ní ọ̀rọ̀ tí Gani Adams sọ nítorí pé ká lè fọ́ fún ẹ ká lè tẹ̀lé ẹ tó o bá máa tán àwọn èèyàn jẹ kì í ṣòro èmi yìí àwa ti tẹ̀lé ẹ rí o fi wá ń pawó ni àwa ti tẹ̀lé ẹ rí mo lè sọ fún ẹ pé ìlágùn mi á da nítorí pé o jẹ ìlágùn mi rí àmọ́ owó tó máa ní adá bá máa da ní zónù kankan á da ni àwa ló fi ń rìn àwa ló fi ń mì so tí n bá sọ fún ẹ pé mo lẹ́nu ọ̀rọ̀ mú ní o bẹ́ẹ̀ ni mú ní so Gani Adams gbogbo àwọn torí sọ lọ́jọ́ kìnnà náà oníwọlé strategies pé ta ni kò ní kankan ó kàn ń ṣe kínní ni ó kàn ń ṣe gangan ni strategies ẹ̀ òun ni pé kó lọ máa rán àwọn èèyàn lábẹ́lẹ̀ ẹ lọ máa pààkì ẹ máa ṣe kínní kan ẹ máa ṣe kínní kan ẹ stop ṣe bẹ́ẹ̀ if you want to act just come out jáde káwọn ọmọ ogun ẹ bọ́ sínú igbó wọn pọ̀ káàkiri Fúlàní pọ̀ káàkiri nínú igbó táwọn àtàkì kiri ẹ̀yin náà ṣe tí yẹn bọ́ sínú bẹ̀bẹ̀ sínú àtàkì wọn after gangan tí olóyè Sunday Igboho lọ wípé o fẹ́ ṣe show o fẹ́ gba oríyìn o fẹ́ lọ mú kí lórúkọ bọ̀bọ̀ yìí màmá rántí ẹ máa rántí mo gbàgbé orúkọ bọ̀bọ̀ tó jẹ́ olórí àwọn Boko Haram yẹn Saliu tó ló fẹ́ lọ mú Saliu gbà náà tó lọ káwọn ẹni lẹ́ni tó kó wọn sẹ́nu ẹkùn Wakilu thank you my sister so yẹn ló fẹ́ ṣe pẹ̀lú ọmọ ẹni tẹ́lẹ̀ mú fọlọ́pàá ó fẹ́ gboríyìn ni contract ni wọ́n ń wá lọ́wọ́ wọn adàfin brother Rasheed contract lẹ́yìn wá Igboho wá anything lọ́wọ́ àwọn people yìí so ẹ má fi ìmọ̀tara ní nìkan ti yín nítorí ètí tí yín nìkan kí ẹbí yín nìkan lè yó kẹ́ ẹ fi máa attack ẹnìkan ipò òṣìgbà kan ó ṣàwò kan ó lè ṣe kinní kan Gani Adams jẹ́ kó yé wa pé Igboho gba 50 million lọ́wọ́ bàbá Tinubu ẹ ṣe jàre bàbá mi Adégbóyèga ẹ sọ fún wa lọ́jọ́ náà wípé 50 million wípé chief of army staff Lagos tóun ló gbé owó yẹn fún yẹ́fún yẹn yọ 5 million nínú ẹ̀ wípé ká confam ẹ̀ ọ̀rọ̀ tó sọ ká confam ẹ̀ 50 million ní bàbá Tinubu gbé fún Igboho lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn bá a ti ṣe mítì yẹn tá a máa pe olóyè Sunday Igboho ó wà Germany ẹ tó sọ pé lálẹ́ àná yìí bó ṣe gbóhùn yẹn fún ni wọ́n ṣe gbóhùn ní kan bí aago 12 lóru tó ó sọ time gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi náà pé 50 million wọ́n ṣe gbé fún pé ẹni ẹyọ 5 million náà ọ̀rọ̀ yẹn fẹ́ dá wà láàárín wọn kìnnìkan Sunday òṣèlú tẹ́lẹ̀ ó Sunday òṣèlú tẹ́lẹ̀ tí n bá parọ́ tẹ́ ẹ bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí a máa rókì lọ́kàn yín gbogbo ìgbà wọn máa tẹ̀ ń sìn nù lé yín gbogbo àwọn tẹ̀ ń ta olé lórí tẹ̀ ń tayọ̀ lé lórí nù lé yín ẹni kan jà torí pé ẹ sọ̀rọ̀ kan ẹni tó bá tako yín pé ẹni ọ̀kí ńlá lóyọ kò ń ṣe kinní kan olófo kì í ṣe bí tèmi nítorí pé mi ò tako ẹni tó ń sọ ní tó ṣe ni mò ń sọ ìwà tó hù ni mò ń sọ fún ẹ pé kò dáa stop ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìdà kí yọ tán nú àkọ́ àgbàlagbà yìí sọ̀rọ̀ tán ẹ bọ́ sórí social media ẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ẹgbẹ́ ọba míì àgbà bẹ́ẹ̀ pé lóòótọ́ kì í ṣe ẹgbẹ́ ọba míì ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ṣe lóyẹn bẹ́ẹ̀ ni ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fòpálù jagunjagun ò ṣe fọba mú lóòótọ́ ṣùgbọ́n ṣe jagunjagun lẹ́yìn o kì í bí yín léèrè ṣe jagunjagun nìyí ẹ ṣe jagunjagun nítorí pé jagunjagun kan kò ní rán ọmọ lọ́jọ́ ogun kóhun jókòó lé ẹ̀yin lo àwọn èèyàn ni kẹ má máa parọ́ fáwọn èèyàn nípa ẹ̀ṣẹ̀ fún wọn lẹ́yìn Ṣàgámù tẹ́bí lò tó fi kú tẹ́bí fi bọ́ lára ẹ̀ fi bí ṣùgbẹ́yìn ní ẹ̀ mọ̀ kọ́tẹ́ sọ fún wọn lẹ́gbẹ̀yìn ni ẹlẹ́yìn ò kì í ṣe olórí ọ̀daràn ẹlẹ́yìn ò kì í ṣe olórí ìdàndùkú abẹ́gbàgbé nípa ẹ̀ sọ fún wọn lẹ́gbẹ̀yìn ayé ẹ̀ nìyẹn tó forí ṣe fún yín tó fọ̀rọ̀ ṣe fún yín tó sìn yín tọkàntọkàn tó sìn taratara Ìbà Gani Adams lọ ṣe jẹ́jẹ́ gbogbo ọwọ́ tẹ̀ ń gbé gbogbo ẹ̀ là ń rí ẹ sì mẹ́dọ̀ ẹ fọmọkùnrin sílẹ̀ ọ̀dọ̀ yín ló ń bọ̀ lọ́jọ́ kìíní àná tán àtàkì ẹ̀ first day tí wọ́n tọ́ àtẹ̀tì láti mú nìyẹn plan yẹn ò ṣẹ̀yìn yín náà torí pé ọ̀dọ̀ yín ló ń bọ̀ ó pè yín bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ pé tẹ́jọ́ sọ̀rọ̀ tálákùnrin sọ fún yín pé òun ti ń bọ̀ báyìí tó sì máa dé kí náà pé bẹ̀yẹn nìbàdàn máa dẹ̀gbàgbé bẹ̀yẹn ibẹ̀ náà ti àtàkì ẹ̀ làwọn DSS náà ti àtàkì ẹ̀ lórí títì gbogbo ayé lórí ọ̀dọ̀ yín lókè bọ̀ fún ìdílé yìí
Iba Gani Adams ẹ ṣe jẹ́jẹ́ sí mẹ́dọ̀, ẹ jẹ́ kí aláyé kó lo ayé ẹ̀, ẹ fi arákùnrin sílẹ̀ lọ́rùn, ẹ jẹ́ kó gbègbè sí ayé ẹ̀ tó gé ti Ìbàdàn dá fún ẹ brọ́dà mi kí gàrí ọ̀, ẹ jẹ́ kí ẹni yìí ẹ jẹ́ kó gbègbè sí ayé ẹ̀, ẹ fílẹ̀ ẹ jẹ́ máa ṣe ti yín, ẹ ń jẹ ẹ mú gbogbo ọ̀nà tẹ́ ń gbégbà Ọlọ́run gbà fún yín, ẹ ń bí dọ́là lẹ́nu pátí ní Guru Maradi. Thank you sir. Ẹ bá máa rí yín sìn ẹ ná dọ́là lójú agbo ni wọ́n bá pa gbogbo Yorùbá tọ́kù kan yín pátí lẹ́yìn ẹ máa wà pátí pẹ̀lú agbádá yín funfun ni ẹ gbọ́ padà ní ẹ máa ṣe fàájì yín ni ọba márùn náà ti palẹ̀ Yorùbá àti ẹ̀rọwọ́ yín àrí kankan kẹ gbọ́ sagbó kẹ ná dọ́là ti yín kẹ jáde kẹ fọ́nbù ní ti yín. Fún ìdílé yìí ìwọ tó oníwọ̀ Tajudeen ní akọgun àbí dínú pera ẹ mo mọ̀ pé irinṣẹ́ Gani Adams ni ẹ ṣùgbọ́n lọ sí ni o má jẹ́ kí n parọ́ fún ẹ àwa nù ẹ káàkiri ìgboro amanikọ máa nà ẹ wọn máa bójú ẹ̀jẹ̀ ni wọn á bójú ẹ̀jẹ̀ tààrà òye sọ pé ológun oníkìní kan yẹn ìwọ Àgbẹ̀kọ̀yà ẹ̀yin tó pé mo gbé ogun yín ṣépè lọ́jọ́ kìnnà náà tí àmì yín nínú ẹrọ̀fọ̀ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà kò ní dá fún gbogbo yín ẹ ń tẹ́lú Yorùbá mọ́lẹ̀ bójú Yorùbá jẹ ni gbogbo àwọn nìkan náà yẹn ó yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀ lọ́jọ́ kejì ni ẹ̀yin alákọ̀ọ́rí dìde ẹ ti fi ẹnu àtẹnujẹ òṣì ẹ ti fi ba nǹkan jẹ́lẹ̀ Yorùbá àmì lágbára lóòótọ́ ológun ni ṣùgbọ́n àwọn bàbá wa ni èmi máa ń sọ fún yàn tó bá gbá etí mi lábàdì mo fi Elédùmarè ìbúra wá kírun sí ẹ lára lọ́jọ́ náà ní ìsinmi dá ìwé ẹyọ kan so ọ̀rọ̀ ni wàhálà àfi kí n má lè sọ̀rọ̀ wọ́n á sin ẹ́ lọ́jọ́ yẹn níbi tí Yorùbá tọ́lọ̀ ń kẹ́ Yorùbá dé bọ́tọ̀ ẹ̀yin tẹ̀ ní kankan tẹ́ ẹ mọ̀ jánu ẹ bọ̀ sórí social media ẹ mọ̀ jánu ẹ mọ̀ dágbádá wìrì kiri sórí social media wọ́n ti ní kẹ́ máa jà ní níbi tọ́lọ̀ ń kẹ́ Yorùbá dé Yorùbá sọ̀rọ̀ fún ẹ wà á rìn wọ́gbó níbi tọ́lọ̀ ń kẹ́ Yorùbá dé Yorùbá sọ̀rọ̀ fún ẹ wà á yaṣọ mọ́ra ẹ lọ́rùn ọ̀rọ̀ ni àṣẹ ọ̀rọ̀ ló lè máa fi dálé ayé ọ̀rọ̀ náà sì wà bẹ́ẹ̀ ni Bíbélì ṣe sọ Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà Elédùmarè náà lápè ẹyẹ ṣe yamayama kẹyẹ ṣe bálabàlá ẹ lè ṣe nǹkan tẹ́ni yín ṣe nìyẹn ẹ fílẹ̀ ọ̀nà tẹ̀ lórí ẹ fèsì wàhálà títí yín ọ̀nà tẹ́yìn gbà tẹ́ fi ń rówó ẹ̀yẹn máa gbàbẹ̀ máa rí owó yìí kò dì stop yín contract lẹ́yìn wá tí àwọn governors tó bá lè approve yín wọ́n gbé bí ẹ sọ fún wọn gbà nísìnyí ẹ sọ mobilization ẹ ṣe kinní kan bóyá kọ́ lọ fún yín níbi 50 million tó máa fún yẹn tó bá lẹ́pẹ́ máa pín fún àwọn orí tẹ́ bẹ́tì sẹ́nu kú yẹn ní ìbátúndà ẹ gba owó yẹn àti fún wọn lówó epo ẹ máa tó ní kọ́ dáwó fún ara wọn ní níbi tẹ́ yáwó dìde àwa wà lábẹ́ yín tẹ́lẹ̀ Elédùmarè ló kó wa yọ so ẹnu mi ràn ọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ nítorí pé mo rí díẹ̀ bẹ́ẹ̀ tí mi bá tẹ̀ rí púpọ̀ kó tó di pé àwa sá sí ẹ̀yìn bàbá Tájù kọ́lọ́kọ́ lọ́ra ẹ̀mí wọn tó bá ìwà láyé ta lọ́jọ́ ó di ìgbà yẹn Oòduà Defence Assembly bàbá padà lọ́jọ́ ìgbà náà ta sákò lẹ́yìn yín nítorí pé ẹ fẹ́ pa wá ní ẹ fẹ́ ba ayé wa jẹ́ ni bá a bá ń lọ Èkó á dáwó fúnra wa ni ẹ lè gbé wálé nìkan ní owó ID card á dá ni ẹ lè sọ pé owó kìíní eléyìí ọ̀sẹ̀sẹ̀ ní kò sọ́sẹ̀ náà tá dáwó owó tí wàá lẹ́bí ń jẹun Iba Gani Adams ẹ kúrò ayé sọ̀hún kì í ṣe olójú orú àwa ilẹ̀ máa sọ̀rọ̀ tẹ́ máa bragado ẹ bára ayé dà sọ̀hún gbogbo ọpọlọ tẹ́ ẹ lò gbogbo ọpọlọ tẹ́ ẹ níyẹn ẹ lọ tọ́jú ẹ síbì kan ẹ ti Sunday Igboho lẹ̀ ẹjọ́ sílé ayé ẹ tó bá ti ní Igboho ní gbáyé lágbára Elédùmarè wọ́n máa fi ṣe tutù ní o ẹni ó tọ̀hún yẹn wọ́n máa fi ṣe tutù ẹjẹ́ wọ́n máa fi túlù ṣe ni ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ fẹ́nẹ́ lẹ́ni sílẹ̀ kò sẹ́ni àti òní pásítì èmi tí mo sọ̀rọ̀ mo ní pásítì mi ìwọ Gani tó sọ̀rọ̀ ní pásítì ẹ gbogbo ẹ̀yin tẹ́ jáde gbogbo kálukú ló máa ṣe tó ti ṣe sẹ́yìn so tí Igboho bá ti ṣe iṣẹ́ kan rí ẹ fi lẹ̀ ó ronúpìwàdà nìyẹn kẹ Bíbélì sọ pé a kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúpìwàdà tiẹ̀ nìyẹn tẹ́yìn bá ti ronúpìwàdà tí ẹ ti ronúpìwàdà nìyẹn tẹ́ bá ṣe ń kọ́ntínú ẹ túbọ̀ tẹra mọ́ bí ọba tẹ hùwà kan tí ò dá tẹ́lẹ̀ tó bá hù pé àìwà tí mo dẹ̀ mú yóò dá tó yí padà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀ ni káàtẹ̀ sọ pé bẹ́ẹ̀ sọ mọ lóòótọ́ ló ń ṣe ókè ó ronú ètò àdá ni ẹ wò pé òun ò ṣe mọ́ gbogbo ẹni mo fi sọ mo súnmọ́ lóye ju gbogbo nǹkan tẹ̀ ń sọ kó ṣe lọ nígbà tí arákùnrin yẹn wà ní Kotonu kò lè ṣiṣẹ́ kò lè lọ́bì kankan owó tabua wọn gbọ́ abáńbẹ́ tí ò bá táwa witness ẹ̀ even kó tó ní pé wọ́n lọ sí ilé olóyè ní ọjọ́ kan olóyè pè wá ọ̀tá ẹ̀dẹ̀ bú sẹ́kún lórí fún pé wọ́n fẹ́ pa òun pẹ̀lú ọ̀rọ̀ yìí pé kó o má jáde ìṣá wọn fẹ́ pa òun kò sí nǹkan 500 million ní first owó tó kọ́kọ́ gbé fún pé kó stop kìíní tó dẹ̀ sọ fún ọ pé òun nígbàsẹ̀ ìyẹn lẹ́yìn ṣe wá jáde lọ́sàn-án gan tẹ́ sọ pé gbàgbà ó lè ṣe kinní kan ó lè ṣe kinní kan ẹ tó bá mọ ẹ tó wà ní ìcháàjì prison Kotonu kó lọ bí léèrè àwọn tí wọ́n wá bá olóyè ń bẹ̀ láwọn tó jẹ́ olórí ní Nàìjíríà àṣírí ọ̀rọ̀ ni mo sọ lónìí pẹ̀lú owó tabua ni tó bá lè tọwọ́ bọ ìwé pé òun ò ní ṣe nǹkan yẹn mọ́sẹ̀ àwọn máa yọ̀ǹda àwọn dẹ̀ fún níṣẹ́ kìí nígbà ayé ìjọba Buhari lè tí mo sọ yìí owó pẹ̀lú owó tabua owó gidi bàbá Bánjí Akíntóyè wọn ò lè sọ pé àwọn ò gbọ́ sí owó tó wúwo owó tó ṣe fi ti gbọ́ ni ìyẹn lẹ́sẹ̀ wá sọ pé ẹ ó fẹ́ gbà wọn ni ó fẹ́ ṣe ni ẹ yóò bá yàn ẹ jókòó sórí iṣẹ́ akúṣíṣe àtẹ̀fọ́nbù mo kí gbogbo àwọn ọmọ Yorùbá